kan pẹ̀lú nínú òṣèré orí ìtàgé ìyá lágbígbà ní ìtàkùn dáadáa fún ọdún. Ìyá lágbígbà wọn ló ṣàníwọ̀n àkókò tẹ̀ wọlé gbà. Ìyá lágbígbà ni ọlọ́ bàbá ọlọ́mọ tuntun kọ́. Yes. Mo ń bọ̀ wá celebrate àwọn bàbá mi orí cross. Kábíyèsí o, ìpìlẹ̀ ti Jésù, ìpìlẹ̀ lẹ́yìn. Mo ń bọ̀. Ọlọ́ṣogbo, ẹ máa bọ̀ ta ẹ wá ṣípàdé. Wọ́n kí àwọn èèyàn tẹ́ kó ṣípàdé. Praise the Lord. Àti láyé lọ́run tó láyé mi. Praise the Lord. Nítorí pé mo kéré orí ìjókòó rẹ̀ wá ṣùgbọ́n Ọlọ́run mi tóbi ju gbogbo ayé lọ. Àbẹ́rẹ́ mọ̀pọ̀ Ọlọ́run mi tóbi ju gbogbo ayé lọ. Ó tóbi. Ẹ kí hallelujah ńlá tó tóbi. Ẹ̀yin bàbá tó dáa lógo. Àdé òdà lókè ní àti ní sí lónìí. Ẹ jẹ́ ká jókòó. Gbogbo yín lẹ ti mọ̀ mí òbí nínú iṣẹ́ ìmọ̀fólókò. Lọ́mọdé máa lọ́wọ́ lọ́rọ̀ Àìgbọ́nká Abeni àti ẹ̀yìn. Mọ́ àlàyé láti lè wà nínú àpéjọpọ̀ lónìí. Ẹ máa múlò èso pọ̀. Ẹgbẹ́ máa fò síwájú. Ẹ máa múlò èso Ẹgbẹ́ máa fò síwájú. Ẹ máa pa. 1, 2. Ẹ máa pa. Ó lè bá mi. Báàmí 20,000 naira. Bá mi pàṣẹ. Bàbá mi ni kí o. Ẹ ṣe máa. Ẹ ṣe o. Bá mi pàṣẹ wọ́n dáadáa. Bàbá òṣèlú. Ọlọ́run. Màmá ìdùnnú. Ẹjẹ́ fojú ọ̀nà lẹ̀ fún wọn tó lọ́nà. Ẹ fojú ọ̀nà lẹ̀. Ọ̀rẹ́ mẹ́ta tí ó. Máa bí lè. Fún fúnrẹ́. Síbẹ̀ǹsì ẹ̀. Ẹ̀yin bẹ̀rẹ̀ lọ báyìí. Kí àwọn màmá? Àjà jọ̀lọ́. Ọjọ́ tí táyà ọkọ̀ tó bá sọ agbára nù, ó lè máa yọjọ́, ó lè bá ọ lẹ́yìn dé. Ọlọ́run mo bẹ̀rọ, má jẹ́ sọ agbára nù o. Kí ọgbọ́n Olúwa kó má ṣe ṣí lọ láyé rẹ̀. Ọjọ́ tí wòlíì àbí arínà tó bá sọ agbára nù, kò ní rínà ẹ̀mí mọ́. Ọkọ̀ máa ń rọ báyìí. Ọlọ́run mo bẹ̀rọ, má jẹ́ sọ agbára nù o. Kí ọgbọ́n rẹ̀ kó má ṣe ṣí lọ láyé rẹ̀.
ìyẹn lójú ọ̀yà rẹ̀. Tí o bá kí sára ayayagaya aláya. Ọlọ́run mo bẹ̀bẹ̀ má jẹ́ sọ agbára nù. Ọjọ́ tó máa ológo tó bá sọ agbára nù. Tó bá sọ̀rọ̀ láwùjọ wá ní kó gbẹ́nu rẹ̀ dákẹ́. Ọlọ́run mo bẹ̀rọ̀ má jẹ́ sọ agbára nù. Kí ògo rẹ̀ kó má ṣe ṣí lọ láyé mi. Ọjọ́ tó lórin yẹn mi tó bá sọ agbára nù. Tó bá fi sí pọ́sítà àwọn fọ́sùn wá ní ṣọ́ọ̀ṣì kọrin ni. Ọlọ́run mo bẹ̀rọ̀ má jẹ́ sọ agbára nù. Kí ògo rẹ̀ kó má ṣe ṣí lọ láyé mi. Àṣìṣe ọjọ́ kan ó lè sàdánù kú dé nílẹ̀ o. Ọlọ́run ọlọ́mọ tí ó lè máa wí tó bá ṣiṣẹ́. Àwọn ọmọ fẹ́ ọba bá ọmọlẹ̀ tó ìbínú rẹ̀ wò. Kí ògo rẹ̀ kó má ṣe ṣí lọ láyé mi. Kò sálágbára ayé kan tí ó lè sọ agbára nù. Ìrírí sọ fún mi ìpolówó ọ̀nà tí ló parí. Ọlọ́run mo bẹ̀ ọ́ yé má jẹ́ bí tó gbọ́ nínú oṣù. Kí má sọ agbára nù, kí má lè tọ́ ọ lójijì. Ènìyàn ló ṣe é ṣe, Ọlọ́run kò má ṣe é ṣe o. Tí n bá ṣe ènìyàn tó bá ń bínú, lọ́sàdọ̀ Ọlọ́run. Àmọ́ tí n bá ṣe Ọlọ́run ta ló lè gbà mí lọ́wọ́ rẹ̀ o. Ọlọ́run mo bẹ̀bẹ̀, jàre má jẹ́ ṣe o. Gabriel Samson ìsagbára nù sáyà obìnrin. Àìgbọràn ló fi ṣe ẹlẹ́yà nínú ayé. Akọni àná ó dẹni ọ̀tá lóko lẹ̀ o. Ọlọ́run mo bẹ̀bẹ̀ má jẹ́ sọ ọgbọ̀n. Ìyá pariwo. Fásitì agbágbára lọ́wọ́ ẹ̀ adápadà fún ẹ́sítẹ́rì. Ọlọ́run mo bẹ̀rẹ̀ kò ní sọ agbára dúró. Gbogbo olúwa kò dẹ̀ ní ṣí lọ láyé rẹ̀. Ẹni tó lè gbá apá tó tún lè lẹ́sìn ara rẹ̀ gbé. Tó bá sọ agbára nù adẹ́rù tí wọ́n gbé kiri. Mama Mary ò ní dẹrù tí wọ́n gbé kiri. Àti lórúkọ Jésù ò ní sọ agbára nù. Engineer Tubi Akamira, all the way from USA. Ó ní pé ogún ẹ̀gbọ́n kò ní tàbúrò lọ́wọ́. Ìkẹ́kọ̀ọ́ òdì kankan lọ́wọ́. Sọ pé gbogbo wọn nílé wa a máa rógolò. Ẹ bá ń ṣe fáànù sí wọn torí àwọn ará USA. Dádì ẹ̀ka. Dádì mi, bàbá Agbala Gabriel. Ṣé kí n bẹ ẹgbẹ́ náà ti gbé ní live lánàá? Lára màálù mẹ́fà tí Agbala Gabriel pa, Ọlọ́run kọ́kọ́ lo bàbá yìí láti gbé ẹyọ kan fún wa. Bá ń pàtẹ́wọ́ dáadáa fún Ọlọ́run. Dádì, ẹ ṣe yẹn fún preparation àjọ̀dún. Bá mi bọ̀. Ẹ tó fún òtòló ńlẹ̀ rí ní Kòròdú. Àwọn náà fún bàbá òtòló ńlẹ̀ ní Kòròdú. Bá ń pàtẹ́wọ́ yẹn dáadáa fún Ọlọ́run. Dádì mi, ẹ rí pé bàbá Agbala náà dìde sí ilẹ̀ 4 million. Ilẹ̀ 4 million. Dádì mi, ẹ̀yin arúgbó pọ̀ ó tó lò wá bá ń kí olóore. Bá ń kí olóore. Ó tó lò yóò bá ti tẹ̀wọ̀. Dádì mi ẹ má lọ ibi Awolade. Ìyàwó ìtọ́jú ni ẹ o. Nígbà tó fi nǹkan 4 million báyìí wọlé. Ilẹ̀ 4 million. Sọ pé Ọlọ́run Agbala Gabriel. Ọlọ́run tó ń tọ́ni lójú. Láti lè tọ́ni lójú. Dókítà lójú mi, láti àárọ̀ láti káàdì sí ìpàdé. Àtìlẹ́yìn tó fún wa lọ́dún. Ààrẹ tó fún wa 200,000. In fact, ẹnjìníà chọ́ọ̀chì ló fún wa lọ́dún. Wọ́n fún wa 200. Báàmì, àti ìbírèkì protocol láti ọ̀dọ̀ Agbala Gabriel. Kéèyàn kan fi 500,000 sí ìpàdé. Bàbá mi, láti tẹ wá, mo lẹ́yìn àti màmá láyé bákàrẹ̀ àdẹ̀mọ́ ló ṣe wà. Bàbá mi lórí 1 million. Ẹ ṣe 500,000 sí bàbá mi. Àjọ torí àjọ̀dún ọdún. Dájú ẹ má yà sí sà. Ẹ dájú mo mọ̀, dájú mo mọ̀, dájú ẹ jọ sà. Àjọ̀dún ọdún karùn-ún, ẹ wá jẹ́ kó jẹ́ 5. Ìzẹ́rù méjì kan àti ìzẹ́rù mẹ́ta. Dájú mi sọ máa ṣe é ṣe lónìí àbí òṣèṣe pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi. Ọlọ́run máa ṣe. Ẹni? 500,000. Màá sọ ilé ìgbà ayé mọ̀. Agbala Gabriel, a rí ẹni tó fi 500,000 sí mà.
báyìí èyí ò kí ń dábọ́ sínú òun ẹ wá jókòó ẹ máa wá jókòó ẹ máa bọ̀. Dáàbì máa bọ̀ ẹ̀gbọ́n fún ọ ní pálí ẹ má bàa jọ ara yín lójú wájú ẹ̀ lọ́dún sí ìtọ́jú ẹ fún wa ní fóònù wọ́n ti bẹ̀ lọ ẹ fún wa ní fóònù. Ọlọ́run àti ìgbòmílẹ̀ òun ọlọ́run kúrò sí ìgbòmílẹ̀ òun òun. Bàbá àbúrò Dr. Kẹ́hìndé Mr. Túndé àwọn náà fún wa ní bílíọ̀nù mẹ́ta. Ẹbí àwọn èèyàn kan lè lọ bẹ́ẹ̀ sọ láàrin wa. Wọ́n ti dé láàrin yìí o. Ọlọ́run ti dé sáàrin wa o. Ẹ̀lẹ́ máa bọ̀ o. Ẹ pé o. Ṣé dáadáa ẹ ṣe? Ẹ̀yin mọ́ mi wà ní dájú wa. Ẹ ṣe o. Ẹ wá sí Agbala Gabriel yìí ẹ ṣe o. Ẹ kú ìnáwó o. Owó ìwé ìwé ìtàn àti tàlàkó yóò ní bẹ̀rù. Ẹ ṣe kàn án. Wọ́n ti lọ àwọn tó wà láàrin wa sí wọn lọ́yìn Yorùbá. Ó yá wọn ní ẹ̀sìn mọ́. Àwọn yẹn wá sọ pé gbogbo náà sọ àwọn Yorùbá wọn ní kẹfù òwò kí àwọn. Ẹ sọ̀rọ̀. Wọ́n ní kẹ́ kí àwọn ní èdè òyìnbó àwọn bá bọ̀ lò. Ẹ ṣe o. Màmá solution Agbala Gabriel. Agbala Gabriel dábì. Màmá ti 20,000 fún pàdé. Wọ́n ti 20,000 fún. Màmá yẹ sí àwọn náà. Wọ́n yẹ sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n múlá ta àrọ̀. Àbára ní ẹ̀sìn náà fún wa. Ẹ̀tẹ̀lú. Máa mi dáadáa ni. Ẹ̀tẹ̀lú. Wọ́n máa ṣí ọ.
ìpè fún iṣẹ́ ọlọ́run yẹn wọ́n ṣí pàdé báyìí gẹ́gẹ́ bí mọ́dọ̀ bùbí àmínítì wọn ò lè wá láti Beckham London torí àjọ̀dún ká má ṣe nǹkan tó yẹ ká ṣe ẹ má bínú dáàdì ẹ má bínú sà. dáàdì mi wọ́n láwọn ò fọwọ́ ìlú sí o owó London náà fi ṣe àtẹwọ́ náà £40. Mama Siwa £40. Mama Siwa £40 ẹ̀kú omi yìí. Sàpè àwọn ẹlẹ́dẹ̀ẹ́ta ọmọ tẹ̀lé sí pàtẹ́lẹ̀ sí pàtẹ́lẹ̀. Àwọn ẹlẹ́dẹ̀ẹ́ta. Ẹ ṣe ẹlọ́gbọ́n mi ẹ ṣe o. Ẹ ṣe bàbá mi bá ń tẹ̀lé bẹ́ẹ̀ máa tẹ̀lé pàtẹ́lẹ̀ lọ́wọ́. Ó yẹ kó lè ṣe dáná. Yes. Ìyá Abeni Agbon káàbọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ à ń bọ̀. Ṣé o dáhùn tó o bá rí? Ṣé o dáhùn tó o bá rí? Sọ pé Abeni Agbon. Wọ́n ní àwọn ṣẹ́bí. Bàbá bàbá àwọn ṣẹ́bí. Mo wá sẹ́yìn. Ẹ wá ní alẹ́ mọ́ yẹn sí ọdún fún ìbáyẹn. Ó yá ẹ̀ máa lọ. Ọlọ́fọ̀ọ́fọ̀ olójúkọ̀ ní ọmọ àràjúmọ́ mi. Ọlọ́gun yẹn fún ọ tẹ́ni tàbí òṣòro. Èmi tó lójú bẹ́lẹ̀ mi tí mo tó bẹ́ẹ̀. Ọba ṣẹ̀ṣẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ ìlọ́dún rẹ̀. Eré làwọn ti àbá ti jẹ wá.
Thank you.
sáré. Owó jóná. Owó jóná. Fáṣúà. Fáṣúà. Ó ń ta bèbí. Ó ń ta bèbí. Ó ń pàmò ẹ̀. Ó ń pàmò ẹ̀. Ó ń gèmù ẹ̀. Ó ń gèmù ẹ̀. First throwing. First throwing. First yellow card. First yellow card. First red card. First red card. Má ṣe yẹn mọ́. Má ṣe yẹn mọ́. Níta tẹ́tẹ́. Níta tẹ́tẹ́. Àbò fẹ́tẹ́. Àbò fẹ́tẹ́. Oṣì máa tẹ́. Oṣì máa tẹ́. Ó ti yẹ ti tẹ́. Ó ti yẹ ti tẹ́. Òkò wọ́jọ́. Òkò wọ́jọ́. Àánú ẹ̀ ló ṣe mí. Àánú ẹ̀ ló ṣe mí. Yégbé bẹ́tì. Yégbé bẹ́tì. Jésù. Ṣé mọ́mọ́. Ṣé mọ́mọ́. Mo ní ní tèmi ní tèmi. Bí ọjọ́ bá wọ sí. Bùkọ́lá. Jẹ́ ìjà ìjọ sọ wípé ìṣòro ọpẹ́ mi.
ló ṣe nọ́mà. Ṣe nọ́mà. Gbogbo kwaya wa ṣe nọ́mà. Ṣe nọ́mà. Ẹ bá mi sọ fún wọn nílé pé kó ṣe nọ́mà. Ṣe nọ́mà. Má fàgbọ́ mọ́. Má fàgbọ́ mọ́. Má bàtí. Wọ́n ṣe ṣùgbọ́n. Wọ́n ṣàbẹ̀rẹ̀. Èyí ló sọ. Àrísọ́. Bàbá ńlá. Wẹ́wẹ́. Ṣàbàrílò. Mọ́mú ṣàbàrílò. Yé! Gbogbo bẹnu jẹ́. Mọ́mú yẹn mọ́. Chelsea. Chelsea. Striker. Striker. Lakoko. Lakoko. Coco Samba. Coco Samba. Chokomilo. Chokomilo. Dongoyaro. Dongoyaro. Monkeytail. Arizona. Colorado. Soccerway. Yefagon. Yefagon. Yelamoli. Yegbelaga. Yegbepopo. Má ṣe yẹn mọ́. SK. Sushi. Shisha. Codeine. Ofagbana. Yefagbana. Cocaine. Heroin. Uncle something. Má ṣe yẹn mọ́. Ẹlẹ́. Wàhù. Má ṣe yẹn mọ́. Gbẹ̀mí débẹ̀. Kòbókò. Nọmọpa. Mámù yẹn mọ́. Chájà. Jápátá. Má ṣe yẹn mọ́. Mámù yẹn mọ́. Ó ń gbé bẹ́tì. Ó ta tẹ́tẹ́. Àpòfẹ́tẹ́. Ó ṣì máa tẹ́. Ó tiẹ̀ ti tẹ́. Ó kówó jọ. Àánú ẹ ló ṣe mí. Ó ń ta tẹ́tẹ́. Ó láṣọ lọ́rùn. Ó ń ta tẹ́tẹ́. Ó ń gbé bẹ́tì. Ó ń gbé gógó. Over 2.5. Ajásáré. Owó jóná. Ó ń ta bèbí. Fáṣúà. Ó ń pàmò ẹ̀. Ó ń géèmù ẹ̀. Má ṣe yẹn mọ́. Ṣe náà. First throwing. First penalty. First yellow card. First red card. First winning. Direct winning. Ó ń gbé ní gógó. Má ṣe yẹn mọ́. Má ṣe yẹn mọ́. Mo ní ṣe náà mà. Ó fẹ́ lọ́wọ́. Kò gba gidi. Ọlọ́run ló lọ́wọ́. Aṣọ́gun owó. Ṣé ti ṣe náà mà? Mọ Jésù. Gba Jésù. Ṣe náà mà. Ṣe group photograph. Ẹ má lè pàtàkì dáadáa fún ọ náà. Bọ́ọ̀lù. Okay, ọlọ́rẹ́bù. John, bá mi fún ọlọ́rẹ́bù. Wọ́n pẹ̀lú ilé ṣe fún wa. Wọ́n fẹ́ ṣe fún wa. Màmá tún ṣe dáadáa. Wọ́n tún tàbí ṣe fún wa. Báwo lè lọ́wọ́ ẹ ti ṣe? Ẹ jẹ́ ká máa bọ̀ ní iwájú. Ibi tí ẹnjìnìà Túndé Àkànní wà, all the way from USA. Ó rí pé ògùn ẹ̀gbọ́n kò ní tàbúrò lọ́wọ́. Ìkẹ́kọ̀ọ́ òdì kankan lọ́wọ́. Sọ pé gbogbo wọn nílé wa a máa rógolò. Ẹ bá ń ṣe fáànù sí wọn torí àwọn ará USA. Dádì ẹ̀ka. Dádì mi. Bàbá Agbala Gabriel, ṣé kí n bẹ ìtura iná ti gbé ní live lánàá? Lára màálù mẹ́fà tí Agbala Gabriel pa, Ọlọ́run kọ́kọ́ lo bàbá yìí láti gbé ẹyọ kan fún wa. Bá ń pàtẹ́wọ́ dáadáa fún Ọlọ́run. Dádì, ẹ ṣe yẹn fún preparation àjọ̀dún. Bá mi bọ̀. Ẹ tó kú òtòló ńlẹ̀rí ní Kòròdú. Àwọn náà fún bàbá òtòló ńlẹ̀ ní Kòròdú. Bá ń pàtẹ́wọ́ yẹn dáadáa fún Ọlọ́run.
dájú ni ẹ rí pé bàbá Agbala gan dìde sí ilẹ̀ 4 million. Ilẹ̀ 4 million. dájú ni ẹ̀yin arúgbó pọ̀ mọ́ ó tó lò wá bá ń kí olóore bá ń kí olóore ó tó lò yóò bá ti tẹ̀ wọ́n dájú ni ẹ má lọ ibi Agbala ìyàwó ìtọ́jú ni ẹ o nígbà tó fi nǹkan 4 million báyìí wọlé Ilẹ̀ 4 million. sọ pé ọlọ́run Agbala Gabriel ọlọ́run tó ń tọ́ni ló kọ́ ilẹ̀ tọ́ni dókítà ló fi látàárọ̀ látàárọ̀ sípàdé àtúnyẹ̀ tó fún wa lọ́dẹ̀ ààrẹ tó fún wa 200,000 in fact engineer church ló fún wa lọ́dẹ̀ wọ́n fún wa 200 báàmì àti ìbírèkì protocol láti ọ̀dọ̀ Agbala Gabriel kéèyàn kan fi 500,000 sípàdé. Bàbá mi last week tẹ wá mo lẹ́yìn àti màmá láyé bákàrẹ̀ àdèmọ́ ló ṣe wà. Bàbá mi lórí 1 million ẹ ṣe 500,000 sí bàbá mi. Àjọ torí àjọ̀dún ọdún láti lè má jà sí ta. Ẹ dájú mo mọ̀ láti lọ́ka láti lè jọ sá. Àjọ̀dún ọdún karùn-ún ẹ wá jẹ́ kó jẹ́ 5 ìzẹ́rù méjì kan àti ìzẹ́rù mẹ́ta. Dájú mi sọ máa ṣe é ṣe lónìí àbí òṣèṣe pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi. Ẹni. 500,000 máa sọ ilé ìlú bàbá yóò mọ̀ pé Agbala Gabriel a rí ẹni tó fi 500,000 sí pàdé ẹ máa pàṣẹ wọn dáadáa fún ọ láti irú olóore báyìí èèyàn kì í ta ló sí ní òun ẹ bá jókòó ẹ máa bá jókòó ẹ máa dáàbì ẹ máa bọ̀ ẹ̀gbọ́n fún wa ní 500,000 ẹ má bàa jọ ara yín lójú wájú ẹ̀ lọ́jọ́ sí ìtọ́jú ẹ fún wa ní 400. Wọ́n ti bẹ̀ lọ ẹ̀fún 1 million nípa. Ọlọ́run àti ìgbòmílẹ̀ ọmọ Ọlọ́run kúrò sí ìgbòmílẹ̀ ọmọ ọmọ. Bàbá àbúrò Dr. Kẹ́hìndé Mr. Túndé àwọn náà fún wa ní 300,000.